Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 26 oṣù kejì ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìrètí ti wà báyìí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ààrẹ Tinubu ti ní kí àwọn aṣòfin àgbà ṣe àtúnṣe ìwé òfin fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ní àwọn ń wòye orílẹ̀-èdè tó ń ṣètọ́jú àwọn èèyàn rẹ̀ tó sì ń dáàbò bò wọ́n. Ẹgbẹ́ òṣèlú ADC ti wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ sí ilé-ẹjọ́ ECOWAS lórí ìkọlù táwọn agbébọn ṣe sí Peter Obi àtàwọn àgbà ẹgbẹ́ ADC kan. Ìdúnkokò ìṣekúpani míì tún ti ń fojú hàn sí Peter Obi láti ìpínlẹ̀ Rivers. Obi ní irúfẹ́ ìwà àti ìdúnkokò yìí kò jẹ́ tuntun sóhun. Ààrẹ Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun yóò rí i dájú pé òun fún ọ̀gá àgbà tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ìyẹn Túnjí Dísù ní gbogbo àtìlẹ́yìn láti dá àlàáfíà àti ààbò padà sórílẹ̀-èdè yìí. Ní ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ El-Rufai tó ń lọ lọ́wọ́ ní ilé-ẹjọ́, olùjẹ́jọ́ ìyẹn El-Rufai fún ara rẹ̀ kò farahàn ní ilé-ẹjọ́ lánàá, léyìí tó fà á tí wọ́n fi sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù kẹta ọdún yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti Rábíù Kwankwaso ṣe ìpàdé alágbára ní ìlú Ìbàdàn. Àgbà àfáà kan tó tún jẹ́ aṣáájú ẹ̀sìn Ahmad Gumi ti fìdí ẹ̀ múlẹ̀ pé Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni àwọn karambání agbébọn ń gbẹ̀mí wọn. Ó ti dájú báyìí pé mílíọ̀nù 65 jálá epo ní iléeṣẹ́ ìfọpo Dangote yóò máa gbé jáde lójúmọ́, tí yóò sì máa fi 20 mílíọ̀nù jálá ránṣẹ́ sáwọn orílẹ̀-èdè míì. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid, Galatasaray, Atalanta àti PSG ti yányán sípele kòmẹ́sẹ̀ ọyọ nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.